ọ̀rọ̀ ikú ọmọkùnrin yẹn gẹ́gẹ́ bí abiyamọ ikú ẹ̀dùn everybody. Naam. Torí pé wà máa tàn fáwọlẹ̀ ádábù wal ilmu wal ìjà wàsán ìbò ba'dal kamali yamut. Kò sáǹfààní lára ọmọ tó kàwé tó kéwú tó kọ́ṣẹ́ tó ṣe wàhálà tó bí jẹ gbèsè tó bí tàǹkàn ní ẹ̀ lórí kọ́mọ́ lè jẹyàn. Tó wá kù díẹ̀ káàtó téèyàn òbí àwa náà sẹ́lẹ̀ táwa jẹun ọmọ kan wá gbọ́pọ̀ ru ọmọ bẹ́ẹ̀ ó fò sálẹ̀. Ó kú lójijì. Ìbànújẹ́ ni òkú gbogbo abiyamọ ayé ọlọ́mọdé àmọ́sàárì ọmọ. Àmínà. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó ní wípé ní ṣe rí ẹnìkan ò lè pẹ́ nìkan o. Ọlọ́run ní pààyàn o. Èèyàn lè jẹ́ sábàbí orí burúkú fún ikú o. Irú àwọn tí wọ́n ń tọ́ka sílẹ̀ ní lágbájá ló pa tàmẹ̀dò ló pa. Tó bá jẹ́ pé irú àwọn tó bá pa àwọn ẹni yẹn náà lọ́lọ́run bá lò ní sábàbí orí burúkú láti gbẹ̀mí ọmọ yẹn láti dẹ́mi ẹ̀ lógbodò. Ikú tí wọ́n náà dé òde tán. Níjọ́ tí Nàìjíríà yìí náà ní tí Bísálà àti Dínkà tí wọ́n pa Múrítàlá. Àyìnlá Ọmọwúrà wa kọrin kanjọ́ náà pé ó ní Bísálà wẹ́ni ó pa. Dínkà wẹ́ni ó pa. Òun ló dúró gògòrò lọ́hùn yẹ wẹ́ni ó pa. That is, àwọn tó gbẹ̀mí ẹ̀ tán dẹ́mi ẹ̀ lógbodò. Àwọn kan tó ń orí oríṣiríṣi ìròyìn là ń gbọ́. Àwọn kan ní bàbá rẹ̀ lọ́wọ́ sí. Àwọn kan ní ìyá fílẹ̀. Gbogbo ẹ̀ jùlọ gbogbo ohun tó pamọ́ fáwọn ẹ̀dá kedere níwájú Ọlọ́run. Ìmọ̀ràn mi fáwọn òbí ẹ dákun ẹ̀yin òbí ẹ mọ̀rú ẹni tọ́mọ yín ò bá rìn. Ẹ má torí pé ọmọ ń wá òkú ọmọ yín kó lè jẹ́ èèyàn kẹwàá fílẹ̀ wípé ó sọ́ra rẹ̀ nù bó bá ṣe lè jẹ́ èèyàn padà wálé. Bó bá ṣe lè jẹ́ èèyàn bẹ́ẹ̀ ni ó ṣe padà wálé àìsí bẹ́ẹ̀ torí pé nísìnyí àti ìyá àti bàbá nísìnyí inú ògo wọn òun ló wọ̀ mí. Ẹ̀yin òbí ẹ fọlọ́run ọba kọ́ ọmọ yìí o. Tó bá jẹ́ Christian fọlọ́run mọ́mọ́ rẹ o. Tó bá jẹ́ Mùsùlùmí fọlọ́run mọ́mọ́ rẹ. Ìmọ̀ràn mi rèé fáwọn òbí ọmọ tó dẹ̀ kú náà Ọlọ́run bá fi sí ààyè ẹ̀. Ọlọ́run bá fi sí ààyè ẹ̀. Àmín. Alore TV. Alore TV. Nílé nílé òkúni. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé.